ìgbà tó òyìnbó dé Nàìjíríà ọba pé Yorùbá wọn ní system kankan, system tí wọn ẹbọ lásán ni iná ló ṣe rọ̀ wọ́n lọ́rùn láti gbalẹ̀ Yorùbá. Bọ̀tìgbà tí wọ́n lọ tí wọ́n dé northern part of the country wọ́n láwọn bá pé wọ́n ní system tí wọ́n fi ń ṣèjọba fúnra wọn, system wọn àti judiciary wọn àti gbogbo ẹ̀ lọ́dà. àwọn ọ̀kan faramọ́ kí wọ́n máa pààyàn kí wọ́n máa géèyàn lọ́wọ́ kí wọ́n máa sọ̀yàn lóko ni. ẹ̀rí pé sẹ̀ríà yẹn wọ́n gbé sí tertiary level, wọn ò jẹ́ kí wọ́n lò títí dé final level. penal law wọn ò jẹ́ wọ́n lò nígbà tó òyìnbó wà. ẹ̀rí pé bẹ́ẹ̀ náà lọ sẹ́kù káwọn state kan tó láwọn yarí àwọn tó lò penal law. tó àti tertiary àti penal kò sí ìtawà nílẹ̀ Yorùbá wọ́n ń wò pé kèfèrí gbogbo wa àfi kẹ́ lọ customary. a sì ti ń ké látijọ́ yìí àwọn mùsùlùmí Yorùbá bígbà tí ọ̀sẹ̀ mi lára wọn. ó yẹ káwa náà ké, ó yẹ kẹ́ ẹ dá ṣẹ̀ríà court sílẹ̀ kódà kó ṣe fún tertiary level, ibi tá a ti máa sọ̀rọ̀ nípa yìí, tá a ti máa sọ̀rọ̀ nípa ogún, tá a ti máa sọ̀rọ̀ nípa àtúnṣe ìyànjú àwọ̀ lórí Ọlọ́run sọ Ànábì sallallahu alayhi wa sallam sọ. àbáwọ̀ lẹ́tọ̀ọ́ tiwa ni sẹ́rù làwa lórílẹ̀‐èdè wa ni. lóbi jẹ́ pé tó máa tún sọ̀rọ̀ pé ká mú ṣẹ̀ríà wá sílẹ̀ Yorùbá náà àwọn lèmọ́mù Yorùbá ló dùn án no ẹ má sọ̀rọ̀ ṣẹ̀ríà ń bí. ok nígbà tó kọ́ daran lẹ́yìn ẹni tó ń ṣe sí náà ò ní fẹ́ ṣẹ̀ríà sá, ẹni tó sì ń ṣe jàmbá ò ní fẹ́ ṣẹ̀ríà, babaláwo ò ní fẹ́ ṣẹ̀ríà. sẹ̀mọ̀ pé ṣẹ̀ríà yóò sì ògùn kálukú wọn, ìdínú tọ́pọ̀lọpọ̀ nù wọn fi fẹ́ ṣẹ̀ríà. so ṣẹ̀ríà à ń bùkátà rẹ̀. ẹ̀yin lẹ sọ pé keep Nigeria one, bó wọn ṣe ń lo nǹkan bìkan tó jẹ́ ìwọ níbòmí. tó àwa mùsùlùmí Yorùbá ó yẹ káwa náà gbóhùn wá sókè. a nídìí láti ní ṣẹ̀ríà court irú èyí tí wọ́n nílẹ̀ Haúsá kódà kó ṣe pé A level a nídìí rẹ̀. gbàtà bá ti níta alákọ̀ọ́kọ́ àti ìjà fún tẹ́lẹ̀ kejì kò ní ṣòro ma. ọjọ́ yìí sì ti pẹ́ àtijọ́ Nàìjíríà ti ló ń gbòmìnira lọ́dún òyìnbó tó jẹ́ pé èrò orí òyìnbó náà ló tún kù lórí rẹ̀. àwọn ò lè dá tiwa sí a lè dánú wa rò. torí di eléyìí àwọn ìjókòó tó wà fún àti ṣàtúnṣe yùn tí wọ́n ń pè ní ìjókòó ṣẹ̀ríà nílùú kọ̀ọ̀kan ó pàtàkì ká sì mójútó ká má jẹ́ ó parẹ́. so níbẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ yìí pé àárín ọkọ àtìyàwó kan kò lè dán máràmá tẹ́yìn bá túká ó túká náà nù. níjókòó ṣẹ̀ríà tí ń ṣẹlẹ̀ láwọn mọ́ṣáláṣí ńláńlá àlùkò kan àbí tẹ́ bá fi jókòó sí yẹn tẹ́ bá túká ó túká nù, but under condition kó jẹ́ pé àwọn ìjọ máa jókòó ń bẹ̀ mọ́ ṣẹ̀ríà wọ́n mọ òfin Ọlọ́run kì í kàn ṣe pé bóyá mo mọ Lárúbáwá díẹ̀ kan èyí ṣe pé mo kọ́ kí súkẹ́súkẹ́ kan wọ́n jẹ́ pé ọmọ òfin Ọlọ́run torí pé tí nǹkan bá dà o èsì pé máa fóònù ẹnìkan pé fẹ́ yanjú ẹ̀ ẹ̀yin gangan fúnra ara yín ṣe bá adájọ́ ní ní tertiary level local level láti ṣàtúnṣe ẹ̀ mọ̀ tẹ́ fi lè ṣàtúnṣe láti pé wọn ò ní fẹ́ra wọn mọ́ ọ yẹ kẹ́ ẹ̀ mọ̀ tí ó mú yín lọ bẹ̀ so eléyìí ó pàtàkì. nínú ọ̀nà tóbìnrin tó fi lè lọ ó náà ní al-khulu' kó bọ́ ọkọ sílẹ̀ toríjọ́ tó ti lọ́kọ ó dàbí ìgbà tó gbé wọ̀ ni èèyàn á sọ pé mo fẹ́ bọ́ sílẹ̀ obìnrin lè bọ́kọ ọ̀lẹ̀ o kì í ṣe jíjáwèé tí wọ́n ń jáwèé o ọ̀ bọ́ ọ̀lẹ̀ tọ́ba wa bọ́ ọ̀lẹ̀ àwọn charges tó gbọ́dọ̀ mú wa òun náà ni pé sọdák tọkọ fún ọ ọ̀dà padà ó kéré ní àbọ̀pọ̀ wàá san padà ara sọdák òun náà sì níjọ́ tó fẹ́fẹ́ yà ó wọ́n lẹ́ mú suwa wọ́n lẹ́ mú kíní kan wá wọ́n lẹ́ mú kíní kan wá àbí òye gbogbo oṣù tó kó lọ oṣù bíi 200 lọ gbogbo ẹyin ẹja ọ̀sán gbogbo ẹ̀ ni wọ́n san padà ara sọdák tó san nù gbogbo ẹ̀ ni wọ́n san padà tó bá tilẹ̀ san padà máa sẹ́lẹ̀ Islam sì tún sọ pé kò sí ní tó burú kò sí ní tó burú ìgbé kó kọ́kọ́ kó béèrè ní tó ju tó fún lọ àbí òye wa ọkọ lè béèrè ju tó fún ìyàwó lọ sẹ́mi kó fẹ́ rárá rẹ̀ padà ní àti rárá ẹni padà òmìnira ọ̀wọ́n níṣẹ́ ọkọ sọ pé ọtọ́ bá ti ṣe 10 million there is no problem you can go ó ní táwọn bá ta gbogbo ilé family àwọn kò lè ká ajẹ́pẹ́jọ́kọ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o eléyìí kí lorúkọ rẹ̀ khulu' ẹjẹ́ wa kíyèsí o gbàtà wọn náà máa ń fẹ́ yàwó ẹjẹ́ ajẹ́ kí n tá a máa fún àwọn ìyàwó yẹn kọ̀rọ̀ra lórin kí sẹ́bi kí n fẹ́ yàwó gan fún 1,500 lówó sọ̀dá 1,500 tí wàhálà bá ṣẹlẹ̀ obìnrin sì ti gbọ́ pé kíní kan jẹ́ khulu' so
ntí ọ wà lábẹ́ rẹ̀ ni pé ń dà sọ̀dáàkì padà 1.5 yọkàn kọ́ bá pò ní pé 1.5 owó ẹ ni mo lọ. So ẹ try láti jẹ́ kí owó yun kọ̀rọ̀ra lórin díẹ̀ tó ní ronú 20,000 gbogbo gbà mí ọmọ tán tí wọ́n bá ní kí n san 20,000 yìí yes so that torí pé Islam ń fẹ́ kí obìnrin yẹn ó jókòó ní kò fẹ́ kọ́ lọ ìdí nu náà fi ní ọ̀sánwó nígbà tí ẹni máa ń sọ pé èyí tí sọdáàkì rẹ bá kéré òun là àlùbáríkà rẹ ọ̀pọ̀ àwọn á fi 300 òfin ṣe sọdáàkì obìnrin ọ̀lẹ́ mọ́ wájú tonti pé kò síbi tí Islam ti sọ pé 300 kò lè ṣe sọdáàkì o àmọ́ kò dáa tó torí ká nàbì tó sọ bẹ́ẹ̀ náà àmọ́ iye tó fún àwọn ọmọ rẹ̀ tọ́gbà lórí àwọn ọmọ rẹ̀ àmọ́ iye tó náà fi fẹ́ yàwó tiẹ̀ kí ẹ sọ owó kékeré 400 dirham 400 dirham kì í sowó kékeré owó tó ṣe pé ọkọjá $500,000 ni tọ́ a máa tán ara rẹ jẹ wọ́n sùrùkùdù sínú ẹnfúlọ́pù ẹ má tu ẹ má kà ó àti $50 ni gbogbo ẹ jẹ́ 1,000 ní owó kíni so eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́. ẹlẹ́kẹta nínú ọ̀nà tóbìnrin lè fi lọ ó náà ní at-talaq kakọ́ọ̀lẹ̀ ọwọ́ ọkùnrin lélẹ́yìn wa anabi sallallahu alayhi wa sallam ó ní innama at-talaqu liman akhadha bis-saq ẹni tó lè kó obìnrin lẹ̀ náà lọ́kọ bàbá rẹ̀ ò lè bọ́ ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ màmá rẹ̀ ò lè bọ́ ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ìwọ lọ́kọ lẹ̀ ni ó fi jẹ́ kíkọ́ lẹ̀ sẹ́mi pé àwọn bàbá màmá lè gbé tó o bá kọ́ lẹ̀ ajẹ́ pé mi kọ́ mo bí ọ ẹ̀yin lẹ́ bí mi ò ní kọ́ lẹ̀ o ẹ̀yin lẹ́ bí mi èmi ò ní kọ́ lẹ̀ àmọ́ tó bá jẹ́ pé màmá rẹ̀ bàbá rẹ̀ ń bá fìtínà rẹ̀ títí pé kọ́ ọkọ ìyàwó lẹ̀ kó láti àsì bí ọ̀kan nínú àwọn tàbíìn léèrè pé tí màmá èèyàn bá ní kéèyàn ọkọ ìyàwó èèyàn lẹ̀ kí ni kéèyàn ó sì wọ́n ní innal ummahat awsa'u abwabil janna àwọn màmá wa àwọn àlè tó fẹ́ jù nínú lẹ̀kùn àlìjẹ́nà yẹn ni pé ká má bàa dira wa lọ́nà àti ra àlìjẹ́nà wọ́n rọrùn tí màmá rẹ bá ní kó ọkọ ìyàwó rẹ lẹ̀ tó bá fẹ́ o lè kọ́ lẹ̀ o tó bá fẹ́ o lè kọ́ lẹ̀ kó má bàa dira rẹ lọ́nà àti wà àlìjẹ́nà rọrùn màmá kí wàá ló ṣe fẹ́yìn tẹ́bí obìnrin lẹ́yìn náà ṣé màmá bàbá tèmi wọ́n ní kó ọkọ yín lẹ̀ lẹ́yìn fi sẹ́kù lé bàbá tèmi ìbójú ní rojú sà ìbẹ́yìn náà lọ́ọ́ máa lé ọkọ kí alẹ́ gbé kó ọkọ lẹ̀ sí torí kíni ẹ má yàyà kà ó torí ẹ tabati wa kó obìnrin lẹ̀ ó ti di kíkọ́ lẹ́nu ó ti di kíkọ́ lẹ́nu yóò jókòó ìdá yóò fi ṣe nǹkan oṣù ẹ̀mẹ́ta gbogbo ìgbà tó bá fi wá wà ní pé ń jókòó ìdá yẹn ìyàwó wa náà ni ṣùgbọ́n tá a gbọ́dọ̀ bá lò ìyàwó wa náà ni tó ṣe pé àgbọ́dọ̀ tún jọ dá wà nínú yàrá pẹ̀lú ẹ̀ bàtà àbá ti dá padà amánulẹ̀ wa náà ni ọ wà yọmọ asoge yọmọ arọra rìn níbi tá a ti máa rí ránṣẹ́ lọ́nà tó ṣe é gbé bóyá tá a bá wò sàdúró obìnrin tó da báyìí ní wàá fi ilẹ̀ kọ́ lọ ọ̀dà àmọ́dọ́ padà ara tí Islam fẹ́ achieve pẹ̀lú pé ó ní kó jókòó títí yóò fi ṣe nǹkan oṣù orí ẹ̀mẹ́ta àmọ́ òun rí bẹ́ẹ̀ náà òun ṣe kókó ẹni kásìkò sápé kọ́ máa lọ járe kẹ́ni laysat kullu mustadiratin bayda kẹ́sì gbogbo tó wà rògbòdò lẹ́yìn kẹ́ni ẹni tí ò níwà aláìlẹ́kọ̀ọ́ tó tó bá yẹ pé bẹ́ẹ̀ náà lẹ parí ẹ̀ sẹ́mi pé ń lọ tiẹ̀ nu tó bá ti wá lọ ọ̀parí nù àmọ́ kó tó parí ìdá yẹn tó bá sọ pé mo dán ọ padà ó sì ti padà náà nù èmi ò padà mọ́ kò tukọ̀ ọ̀ràn kankan yọ padà náà ni àmọ́ tó bá jẹ́ pé ìwọ náà bá kúnu ọ sọ pé kó padà ó fi parí nǹkan oṣù àkọ́kọ́ ìkíní ẹ̀kẹta khalas tó bá ti lè bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ̀kẹta báyìí banat baynunatan sughra ó ti já ní jíjá kékeré ìtumọ̀ rẹ̀ ni pé kò lè jẹ́ ìyàwó rẹ̀ mọ́ àfi kó tuntun fẹ́ padà ọ̀sán sọ̀dáàkì tuntun bàbá rẹ̀ ó tún fi fún ọ àwọn ẹlẹ́rìí ó tún jẹ́rìí sí ó ti wá di 3 - 1 ó kù méjì ọba àdá padà náà ó tún kù méjì so bẹ́ẹ̀ náà ní tẹ́yìn bá kọ́ méjì tó bá dá padà ó ti parí àmẹ́lẹ̀ kẹta ò lè dá padà mọ́ hatta tankiha zawjan ghayra títí tí ó fi lọ́kọ míì tó yàtọ̀ sí ọ àwọn náà jọ á máa bẹ tẹgbẹ bá rẹgbẹ tẹgbẹ rẹgbẹ tí wàhálà tún ṣẹlẹ̀ láàrin tiwọn náà tí ò ṣe é parí
tọkọyún náà bá kọ̀ ọ́ lẹ̀ tó bá wù ọ́ fẹ́ wọ́ á lè tuntun fẹ́. eléyìí jẹ́ àlàyé ṣókí nípa aáwọ̀ láàrin ọkọ àti ìyàwó àtàwọn ọ̀nà tẹ́sí Islam là kalẹ̀ pa lè gbà parí rẹ̀ àti ntó lè padà já sí ní kíkọ́ ọ̀lẹ̀ tó ti pẹ́sí Islam kò fẹ́ ṣùgbọ́n tí ìgbépọ̀ tó bá di pípọ̀ wọ̀ láàrin ọkọ àti ìyàwó má tẹ́nìkan nu ó di sábàbí ikú fẹ́nìkejì kò sí tàbí ṣùgbọ́n pé kí wọ́n túká náà ní ibẹ̀ làlàáfíà wà. Ọlọ́run bá kó dákun kó tún lé kálukú wa ṣe Ọlọ́run bá kó lé àṣetánì jìnnà sí wa kó lé àwa náà jìnnà sí àṣetánì Ọlọ́run bá kó tún àárín wa àtàwọn ìyàwó wa ṣe Ọlọ́run bá kó ràn gbogbo wa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ ó dáa fún wa àtàwọn ọmọ wa àtàwọn òbí wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. bákan náà oníbèrè mi náà tún lè ní pé ó ní ìjẹ́ bàbá ó lè jogún ìyàwó ọmọ ẹ̀ tó. wọ́n ní ìjọ lẹ́tọ̀ọ́ kí ìyàwó má dáná fún ọkọ ẹ̀ torí pé wọ́n ń jà. bákan náà wọ́n ní obìnrin tó já sí pé òun àti ọkọ ẹ̀ tí wọ́n ń jà obìnrin wa ti torí ẹ̀ pọ̀ ohun fún ọkọ ẹ̀ wọ́n ní kẹjọ tó bá ṣe àlàyé lórí ilé ìjọba àti wípé ìjẹ́ ọkùnrin náà lè kọ ohun fún ìyàwó ẹ̀. náà oníbèrè béèrè wípé ǹjẹ́ obìnrin lè ní ọ̀rẹ́ ààyò síwájú kí ó tó fẹ́ ọkọ kó lè bá fẹ́ ọkọ ìrọ̀rùn àti gbé ìrọ̀rùn tó lè wà fún ọ. wọ́n ní ṣe àìdáni gẹ́gẹ́ bí obìnrin ti kú tẹ̀ wọ́n ní ṣe àìdáni kí ọkùnrin kó máa ran ìyàwó ẹ̀ lọ nínú ilé ìyàwó wá lè tàbí ní oṣù. wọ́n ṣe àlèfilé sílẹ̀ fún ìyàwó wa lórí pé ó ń dààmú wa àlègbọ́n pé adábẹ́ni àbọ̀rọ̀ kó nínú ilé wa ìbò kí gbogbo ló ń ṣẹlẹ̀ ṣe àlèṣe àbá lè ṣe. tí ìgbà wo lobìnrin lè ṣe sùúrù dà lẹ́yìn kíkọ̀ tí wọ́n kọ̀ sílẹ̀ tí ó fi lọ́kọ mi. a ti ṣàlàyé rẹ̀ yóò ṣe ìdà obìnrin tí wọ́n kọ̀ lẹ̀ yóò ṣe ìdà pẹ̀lú pé yóò ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan oṣù tẹ̀tẹ̀ yìí nǹkan oṣù tẹ̀tẹ̀ míì nǹkan oṣù tẹ̀kẹta. ó dìpẹ́ǹdì lórí bó bá ṣe tètè rí nǹkan oṣù yẹn sí àti bó bá ṣe pẹ́ sí. ó ń bẹ nínú àwọn obìnrin tí ó lè má ṣe nǹkan oṣù lóṣooṣù. ayé tó bá ti ṣe nǹkan oṣù àkọ́kọ́ tó ṣe tó ṣe ẹ̀kejì títẹ̀ kẹta bá ti lè bẹ̀rẹ̀ báyìí ó ti parí nù. ó sì ń bẹ nínú ẹni tí kìí ṣe nǹkan oṣù rárá torí pé ó ti dàgbà àbí torí pé ó kéré. òfin ọlọ́run bá ní pé lẹ́yìn àjòkó oṣù mẹ́ta gbáko kàlẹ́ndà ìsìn Islam. tó bá sì jẹ́ pé obìnrin tá a kọ̀ sílẹ̀ yẹn ó lóyún lásìkò tá a kọ̀ sílẹ̀ ńgbà tó bá bímọ ni tó bá ti bímọ tàbí bímọ ó ti lẹ́tọ̀ọ́ láti lọ́kọ mi. obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù tó yẹ pé nǹkan oṣù rẹ̀ kì í wá bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó lè rí nǹkan oṣù lóṣù yìí kọ́jọ́ kó tún dẹ̀yìn oṣù mẹ́fà kó tó rí nǹkan oṣù míì ọlọ́run ràn lọ yóò ṣe sùúrù dìgbà tó bá tó rí nǹkan oṣù mẹ́ta. tẹ́lẹ̀ yìí jẹ́ ìgbà tóbìnrin ó fi dúró tí ó fi lọ́kọ mi. àwọn tó bá yẹ pé khulu' ni ìtọ́dọ́gba ni pé al-khulu' faskhun wa laysa bi talaq. khulu' ìtúká ni kìí ṣe kíkọ̀ sílẹ̀. obìnrin tó bá ṣe khulu' òun ní jókòó títí tí ó fi ṣe nǹkan oṣù orí ẹ̀mẹ́ta nǹkan oṣù kan náà tó bá ti ṣe nǹkan oṣù yìí ọ̀parí nù. wọ́n ní ṣé ìyọnu bàbá la need àbí títì ya nígbà tá a bá fẹ́ fẹ́ yà ó bàbá ni bàbá ló máa ń fọmọ lọ́kọ kìí ṣe ya tí bàbá bá ti fi fún ọ ó ti di ìyàwó rẹ̀ màmá ọba àìkú wọn gbà òun lọ́mọ bàbá oló máa ń fọmọ lọ́kọ kìí ṣe ya ṣùgbọ́n kínú ìyá náà ó dùn sí ohun tó dáa ni o torí kọ́ mọ́ bàa jẹ́ pé ìyàwó rẹ̀ wà disturbed
àmọ́ tí ìyá bá sọ pé wọn fara má tí bàbá bá sá ti fi fún ọ ó ti di ìyàwó rẹ̀ ẹ máa bẹ́ẹ̀ sẹ́ wàá máa yanjú tìyà ń bọ̀ báyà. káfẹ́ ju ìyàwó kan lọ sọ́ràn àyàn ni kì í sọ̀ràn àyàn kì í sọ̀ràn àyàn ọlọ́run bá gbà ipe káfẹ́ ju ìyàwó kan lọ ńgbà táwọn bá ń bùkátà ju ìyàwó kan lọ ṣùgbọ́n òfin ọlọ́run tó lò lè fẹ́ ju ìyàwó kan lọ eŋti ó rọ̀ ma ni pé kó o lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí ṣíṣe dọ́gba lórí ń ta alágbára lórí ẹ̀ ìyẹn ni pé owó àmọ́ o ò lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ nínú tó lágbára lórí ẹ̀ ìyẹn ọkàn ó fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ó nífẹ̀ẹ́ ẹnìkan ju ẹnìkan lọ Ọlọ́run ní kò ṣe dọ́gba nínú eléyìí ṣùgbọ́n wàá ṣe dọ́gba níbi tó lè ṣe dọ́gba lórí ẹ̀ ìyẹn ní nǹkan tí wọ́n máa fowó rà eléyìí wàá ṣe dọ́gba ń bẹ tó bá ti lè ṣe dọ́gba ń bẹ tó sì máa kóbìnrin kan kò tó ọ fẹ́ ju ìyàwó kan lọ. ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pọ́ mọ́ àwọn ara rẹ̀ ọmọ pé ìyàwó kan ti tó òun oníṣe garaje lọ fẹ́ ìyàwó mi ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ìyàwó kan ò tó ṣùgbọ́n mọ̀ pé òun ò lè ṣe dọ́gba láàrin ìyàwó méjì ńlọ́fà lòun ò fi fẹ́yàwó méjì òun náà ó ṣe bó ṣe máa kí wá sí kókó máa discourage àwọn èèyàn láti fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ìwọ máa ń tẹ́ ń sí ọ ó sì máa ń kò nídìí kọ́ ọmọ wa polongo fáwọn èèyàn pé ìyàwó kan là wá o mọ́fúrì dúnà là wá o ẹni tó fẹ́yàwó kan kékeré tó ń tara rẹ jẹ. nínú dáadáa ẹ̀sìn Islam òun náà ní káwọn èèyàn fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin nítorí pé tá a bá máa ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé à ń fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin obìnrin tó surplus tí ò ti lọ́kọ wọ́n pọ̀ jù ọkùnrin láàbí wọn pọ̀ jùlọ wọ́n náà máa wọlé yín lọ́kọ̀ọ̀kan obìnrin mélòó ní bẹ lọ́dọ̀ dáàdì rẹ̀ ẹ̀yin ọkùnrin mélòó ni kí gbogbo èèyàn wá sọ pé àwọn kọ̀ọ̀kan làwọn máa fẹ́ obìnrin ó lé ńlẹ̀ àbí òní lé ńlẹ̀ yóò lé ńlẹ̀ à ń fẹ́ àwọn mẹ́ta mẹ́rin ẹ wá dúró obìnrin tó lé ńlẹ̀ tí ń ṣe zina tí ń ṣe ràánù tí ń ṣe bàjẹ́ tí ń ṣe gbogbo ẹ̀ kámẹ́sẹ̀ tí ìsọ̀bi tó gun ti ṣẹlẹ̀ ibi tó gun ti ṣẹlẹ̀ àwọn obìnrin máa ń pọ̀ lọ jantirẹrẹ ìbàjẹ́ máa ń pọ̀ ń bẹ̀ rẹ́gẹ́dẹ́ kọ́nà ọ̀dà púpọ̀ sàánù wa ṣẹlẹ̀ ìjẹ́bù ṣèjọ́ tó bá ti lè ṣe dọ́gba tó o sì máa kó ń bùkátà ju ìyàwó kan lọ torí pé tó o bá bùkátà ju ìyàwó kan lọ tó o bá fẹ́ ìyàwó mi ìyá ló fi jẹ́ kìí ṣe kákan kó mi jọ ló kọ pé mo níyàwó púpọ̀ ó lè sọkọ fún wa ẹni tó bá ti mọ̀ pé òun lè ṣe bẹ́ẹ̀ dákun ṣe jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ tọ́ wọ́n ní kí ni wọ́n ń pè ń tọ́lá àti sàlàyé rẹ̀ kí sì ní máa fà ó náà ní gbígbé ọmọ rọrùn láàrin ọkùnrin àti obìnrin nígbà tí gbígbé ọba ti rọrùn láàrin wọn tẹnìkan jẹ sábà bíi kúfẹ́ lómi kíkàlùkọ́ máa lọ lọ́rẹ̀ kíkàlùkọ́ máa lọ lọ́rẹ̀ tọ́lá kìtàn ti sọ yẹn tó bá ti sọ jáde lẹ́nu ó ti parí o tó bá ti sọ jáde lẹ́nu ó ti parí kí ẹ ṣe pé ókè mo kó jẹ ó lè rí kó jẹ yóò ha ọlọ́run tí ẹ bá ti sọ pé mo kó obìnrin lẹ o ti parí kò ní di pé sẹlẹri wà ń bẹ ẹlẹri ò sí ń bẹ tọ ọ bá ti lè sọ jáde ọ parí wọn sì fi ṣàwàdà torí tí ẹ bá fi ṣàwàdà yóò lò tọ torí ẹ ló ti jẹ pé tá a máa ń sọ̀rọ̀ òní sọ pé ọ wá sọ yìí pé mọ ọ wá sọ yìí pé òun kọ ìyàwó òun lẹ mo rò pé wa torí tí wọn bá ṣèṣì lọ sọ Yorùbá pé mú èmi kọ mo rò pé wa wọn fi ṣeré torí kọ́ ọmọ lọ dùn tọmọ lẹ́nu fẹlẹ́ ìjẹba ọkùnrin ó lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ láìsí sábàbí àmóbìnrin kò gbọdọ̀ tọrọ pé kọ́kọ́ kò lẹ̀ láìsí sábàbí ọkọ ó lè kọ ìyàwó lẹ̀ láìsí sábàbí tó bá jẹ́ ká àmóbìnrin òun gbọdọ̀ tọrọ pé kọ́kọ́ kò lẹ̀ láìsí sábàbí tó jẹ́ ni o àìjẹ́ bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlùjánnà bẹ́ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam sọ. ṣùgbọ́n àti títẹ̀ máa ń ka yẹn pé abghadul halali ila Allahi at-talaq ike tó jẹ́ halal tó lọ sí kórìíra jù ní kíkọ̀ obìnrin lẹ̀ kì í sàdéfì tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. bọ́t lódodo Ọlọ́run kórìíra rẹ̀ àmọ́ àdéfì yẹn kì í sàdéfì. bákan náà wọ́n ní kí ni ìdájọ́ ìyá fọ́tò wọ́n ti ṣàlàyé rẹ̀ ìyá fọ́tò haram ni
tó bá gbé fọ́tò nǹkan ẹlẹ́mìí ọmọ tó bá gbé fọ́tò nǹkan ọlẹ́mìí ni ọ̀tọ̀ bí kò ọmọ ya fọ́tò àwọn ilé àwọn àpáta àwọn òkè ńláńlá ojú sámà àwọn odò àwọn arawọ̀ kò sí tó burú mẹ́ àmọ́ tẹ́lẹ́mìí kọ̀tọ́ anabi sallallahu alayhi wa sallam ó láwọn tí ó jìyà jù nínú àwọn tí ó jìyà jù níjọ́ gbẹndẹ ọgẹ àwọn làwọn tí ń ya fọ́tò Ọlọ́run sọ pé kí wọ́n fẹ̀mí sí lára wọn ò ní lè fẹ̀mí sí lára eléyìí jẹ oṣù jẹ ọ abanilọkẹjẹ pé ìwù tí tọ̀pọ̀lọpọ̀ ń wọ wọ́n tún ya fọ́tò sí la tuntun gbé ká náà wọ́n ní sáà lè firun kúrun kọtọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run láàánú rẹ̀ ẹni tó bá fi kún Ọlọ́run láàánú náà. لعن الله الواصلة والمستوصلة ẹni tó bá wọn sorun pọ̀ márùn Ọlọ́run láàánú rẹ̀ ẹni tó tọrọ kún ọbọ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run láàánú ọ̀nà torí rẹ̀ ká ṣọ́ra fún un. Al-Imam An-Nawawi rahimahullah ó ní gbogbo ọjọ́ máa fi kúrun tí irun fi gùn ju bó ṣe wà lọ ọwọ́nu al-wisal ọwọ́nu pé wọ́n fi nǹkan kúrun gbogbo ọjọ́ bá ti fi kúrun tó fi gùn ju bó ṣe wà lọ ó ti di ẹni tó lọ ńlá àná ẹni tó bá ṣe bẹ́ẹ̀. wọ́n ní sọ́tọ̀ kí mùsùlùmí máa lọ síbi tí wọ́n ti ṣe comparative studies bí tí wọ́n ti máa fi ẹ̀sìn wẹ́sìn tí wọ́n máa fọ̀rọ̀ tó wá nú ẹ̀sìn Islam wọ́n máa wò sọ̀rọ̀ tó wá nú ẹ̀sìn mi kò burúkú rẹ̀ nìkan nínú àwọn mùsùlùmí tó nímọ̀ nípa arú eléyìí ṣùgbọ́n tí wọ́n máa ṣe ni pé ọ̀rọ̀ tó mọ̀ ìmọ̀ tó mọ̀ yóò máa lọ gbé báwọn tí èsè mùsùlùmí sẹ́mi kó àwọn ní òríran àwọn ní ọ̀mọ̀nà yóò máa fi hàn pé ah ṣé bá lọ ka bíbélì níbi báyìí ẹ rí i pé ọ̀tọ̀ ni tí wọ́n ní kẹ́ ẹ sí ọ̀tọ̀ ni tẹ̀ ń ṣe o tẹ́ bá ka májẹ̀mú láéláé níbi báyìí ọ̀tọ̀ ni tí wọ́n pè yín sí ọ̀tọ̀ ni tẹ̀ ń sọ ṣe eléyìí ọ wá sọ pé tọ̀ ní tí wọ́n sì ní kẹ́ ẹ sí mẹ́wọ̀n Al-Qur'ani ti sọ nípa rẹ̀ jù bẹ́ẹ̀ lọ so that tán bá gbọ́ wọn gba Islam kí wá sí kíkọ́ wá gbé wá bá wa mùsùlùmí ní mọ́sálásí igi wọn ké Fatiha àánú báíbù kò sí Fatiha àánú báíbù báyìí ọ̀gbọ́n tán sọ bẹ́ẹ̀ rí wọ́n ní wọ́n kà débi wọ́n á sọ pé àmín ṣé Fatiha nìkan wọ́n máa ń kà tẹ́ máa ṣe àmín torí Ànábì nìkan lọ́lọ́run sọ Fatiha kalẹ̀ fún ó lẹ́yìn sọ pé wọ́n kà máa Fatiha àánú báíbù wọ́n ní wọ́n sálù àlá àánú báíbù wọ́n ti ṣe kútúbà jùmọ̀ àánú báíbù wàláhì irọ́ ni wọ́n yẹ ṣe jùmọ̀ àánú ẹ̀sìn mi yàtọ̀ sí al-Islam tọrọ ni wọ́n gbé mímbàrí wọ́n sọ̀rọ̀ táwọn ní òní kíní kan bí mímbàrí sọọtì síbáwọn náà ní kíní kan bí mímbàrí sọọtì tó eléyìí ẹsẹ mímbàrí ti mùsùlùmí eléyìí jẹ ló ti jẹ mìíràn járe ọmọ báwọn ẹni tí ètí ṣe mùsùlùmí sọ̀rọ̀ wọ́n gbọ́rù rẹ̀ wọ́n di mùsùlùmí ni kí ẹ ṣe pé àwọn mùsùlùmí ló gbé wá fún torí pé náà aburú tó wà ń bẹ tó bá pé àwọn mùsùlùmí wọn gbé wá fún ni pé ọ̀pọ̀lọpọ̀ ìmánì rẹ̀ ọ̀lágbá tẹ́lẹ̀ náà nígbà tí wọ́n gbọ́rù nǹkan yóò tún bẹ̀rẹ̀ sí ṣe méjì nípa Islam tontori àwọn ẹni tí o ti jẹ mùsùlùmí lẹ́nu ọba sọ wípé wọnú Matthew báyìí orí báyìí ẹsẹ̀ báyìí ní ìsìn nínú ìwé Matthew àbí Matthew yes ẹni Matthew ẹ sọ pé ọ̀rọ̀ nípa Jésù Kristi Olúwa yín Jésù ọmọ Dáfídì ọmọ kìíní ló ní chapter 1 verse 1 Jésù Kristi Olúwa yín ọmọ Dáfídì ẹsẹ̀ ní Jésù ọmọ Ọlọ́ọ̀ni táwọn ní Dáfídì mọ̀rọ̀ pé yé ọ̀sọ̀ pé kò sí Matthew ẹ̀sìn Matthew orí kìíní ẹsẹ̀ kìíní ẹ̀ka wọ́n kà ẹ̀tún lọ́mọ Dáfídì tani Dáfídì ọmọ Ọlọ́run lẹ́sìn pé àwọn ọlọ́mọ kàyàn fún mọ́gbé Dáfídì wàá bá wà mọ́sálásì. tẹ́lẹ̀ yìí náà máa tọ́ ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam gbàdánà béèrè pépà kan lọ́wọ́ ọ̀rùn síbẹ̀ mọ̀ kánàbí ọ̀mọ̀wé ká kọ̀ máa kọ̀ nínú ọlá tọ́lọ̀ sí fànàbí ọlá ni àmọ́ tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ àbùkù ni o ke ẹ̀yìn ọmọ kọ ẹ̀ ká wọn fi jọ Ànábì eléyìí so torí di eléyìí báyìí Ànábì wa ni kelele ó ní Taurata ni ewé kan ni ó ní Taurata ojú Ànábì yí padà lẹ́ẹ̀kan náà ṣé ẹfẹ́ fà Kùránì gba pààrọ̀ láì jẹ́ pé mo ti kù wàláhì tó bá jẹ́ pé Ànábì Musa máa ń bẹ láyé kò ní rí ilé ayé gbé àfikọ́ tẹ̀lé so nítorí di eléyìí báyìí nídìí kò gbélé yìí wá bá wa mọ́sálásí ìmọ̀tọ́ pàtàkì àmọ́ ẹgbẹ́ lọ bá wọn ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ lọ bá wọn sínágọ́gù fẹlẹ́ ìjẹ́bù ṣe jẹ́. wọ́n ní sáwọn lè fẹ́ Nasraniya obìnrin tí ń ṣẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù
Ọlọ́run bá gbà pé kẹfẹ́ Ọlọ́run gbà pé kẹfẹ́ torí pé náà àwọn ahlul kitab ni wọn Ọlọ́run sì ló ń gbà kẹfẹ́ ahlul kitab kan sọ kí ẹ ṣe kókó jẹ́ ọmọ Israẹli o ìtumọ̀ ahlul kitab lẹ́ni tó bá ti ṣẹ̀sìn tí wọ́n ń pè lẹ́sìn Nasraniya Abu Bukhari ojú àárín àdìsẹ́lẹ̀ keje lọ Ànábì sallallahu alaihi wasallam kọ lẹ́tà sí Hiraql ọba ilẹ̀ Rome nínú rẹ̀ wọ́n qul ya ahlal kitabi ta'alu ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. pé ẹni tá a fún ní tírà ẹ wá sí di gbólóǹkà tó ṣe dọ́gba láàrin àwa àtẹ̀yìn bá a gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ a gbọ́dọ̀ fi kankan sorogún pẹ̀lú Ọlọ́run. qul ya ahlal kitab Ànábì pé wọ́n ní ahlul kitab. Al-Hafiz Ibn Hajar rahimahullah wọ́n Ànábì pé wọ́n ní ahlul kitab tó ń wípé wọn kì í sọmọ Israel Romans làwọn. Ànábì pé àwọn ọmọ Rome ó pè wọ́n ní ahlul kitab tó ń ti pé wọ́n sọmọ Israel. Ẹ̀rí ni o lórí pé gbogbo ẹ̀ tó bá ti ṣẹ̀sìn wọn kọ́ kí lórúkọ rẹ̀ ahlul kitab. Ahlul kitab yẹn ṣé gbólóhùn pé wọ́n yìn wọ́n ni àbí gbólóhùn àbùkù ni tó ń tipa fún yín tíra ẹ̀ sì tún ṣe kèfèrí tó ń tipa fún yín tíra ẹ̀ sì ń ṣẹbọ sọ́lọ̀ ìtumọ̀ rẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run sì ní tó máa du ẹran tán dàpọ̀ Ọlọ́run ká jẹ Ọlọ́run sì tún sọ yìí pé òun gbà ká fẹ́ obìnrin wọn ṣùgbọ́n àgbà tó lọ́wọ́ bá lóun gbà kẹ́ fóbìnrin wọn Ọlọ́run sọ pé tó bá gba Islam o Ọlọ́run sọ pé tó bá gba Islam yẹn máa ṣẹ̀sìn rẹ̀ wọ́n náà máa ṣe tiẹ̀ wọ́n ṣe tahajjud lóru òun náà máa ṣe lórúkọ Jésù ojú rẹ̀ òkúkú fọ́ tó fi lọ gbé wàhálà wọlé rẹ̀ ní ìjẹ́bù sí jẹ́mẹ̀ ṣùgbọ́n ṣe lọ́lọ́run gbà fọkùnrin yàtọ̀ sóbìnrin kò gbà fóbìnrin mùsùlùmí láti lọ jẹ́ ìyàwó fún wọn ìdí ni pé ọkùnrin ló máa ń pàṣẹ nílé ó súnmọ́ pẹ̀lú bó ṣe máa pàṣẹ àti dáadáa tó máa ṣe kó wọn gba Islam unlike tó bá gbóbìnrin wa ló bá lọ fẹ́ wọn nítorí súnmọ́ ni pé kó di kéde kó dẹlẹ́sìn mi ṣùgbọ́n báwa lọ́kàn jẹ́ lónìí láti rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó fẹ́ wọn lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n tẹ̀lé wọn dé ṣọ́ọ̀ṣì káyìn náà ni ọba ni lọ́kàn jẹ́ tọ́rọ ọ̀pọ̀lọpọ̀ nu ọ̀lẹ́sìn tẹ́lẹ̀ náà mùsùlùmí ló kọ́ lásán ni pépà wọn ti já sómi ti pẹ́ tọ́ wọn ní ṣe ọ̀tọ̀nà káwọn máa ṣe mọ́ọ́lìd kọ́tọ́ná àdádálẹ̀ ni gbogbo ẹni tó bá sì ní súnà ní ẹgbẹ́ kọ́ mẹ́rin wa kò lè rí mú wa tẹ horo rẹ̀ tí ó fi wúwo sí nínú lànà torí tó bá wà mẹ anábìíní ọba kọ́ sí ẹ̀yin sì fẹ́ gba aládá ẹ̀ ń tara yín jẹ ní tí ò sí náà ẹ̀sìn lẹ́ ń pè lẹ́sìn ẹ̀ rí i pé àṣeyípo ni mọ́ọ́lìd jójúmọ́ wọn bí ànábì. Al-Imam Ibn Kathir rahimahullah ọlọ́run ń bá ọ báwọn ẹni tí wọ́n ń ṣàjọ̀dún ọjọ́ bíi ànábì kọ́ má jẹ́ pé àjọ̀dún ọjọ́ kú rẹ̀ ni wọ́n ń ṣe torósù tí wọ́n bí náà ló kú Rabi'ul Awwal iná wọn bí ànábì Rabi'ul Awwal iná ló kú without noting the precise date tí wọ́n bí àmọ́ ẹ̀rú wa ń bà wá kọ́ má jẹ́ pọ́jọ́ tẹ bá lẹ̀ ṣàjọ̀dún pé wọ́n bí ọjọ́ kú rẹ̀ ló ṣe déédéé lẹ́yìn náà tá a bá mọjọ́ náà gan ládàá ò lẹ́gbà ẹ̀ ní ládàá kankan gbà tóra ní sọ́kọ́ man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣe nǹkan kan tí èso àlá ni kò ṣe tó sì ṣe ló gbọ́ ẹ̀sìn á dà padà fún mi. ọjọ́ bí ànábì ọba ànábì láyé lẹ́ẹ̀mẹ́tàlélọ́gọ́ta 63 times ànábì ọ̀hárí kan sí ń bẹ̀ ẹ̀yin lẹ́ ń bá a ṣe birthday malẹ́nsọ̀ síbẹ̀ yìí ti ń ṣe ti yín nìsín gbà tẹ́yìn náà jó ń bí díà síbẹ̀ yìí ń ṣe bí birthday yín nìsín anabi ọ̀hárí wọn ni anabi busy púpọ̀ ok Abubakar ńkọ́ o busy Umar ńkọ́ o busy ẹ̀yin ńkọ́ less busy ẹ̀jẹ̀ lọ wá sẹ́kọ̀ tètè ake business ni ọjà wọn ọ̀rá yìí ẹ̀yin yẹ kẹ́ ẹ lọ sí kíni kẹ́ ẹ lọ wá sẹ́kọ̀ àdádálẹ̀ wọ́n á ṣe ní 100 years àkọ́kọ́ ti Islam second wọ́n á ṣe third wọ́n á ṣe anabi sọ pé khairul quruni qarni. ثم الذين يلونهم ثم الذين يلونهم ìgbà tó lóore jù kò náà ní century tèmi 100 years àkọ́kọ́ then the following century then the third century the fourth century in bidia ìbẹ̀rẹ̀ bid'atul mawlid àwọn tó sì dálẹ̀ àwọn là ń pè ní al-Fatimiyya
al-Ubaydiyya al-Batiniyya àwọn Fatimiyya Ubaydiyya Batiniyya àwọn aládàádálẹ̀ burú àwọn aládàádálẹ̀ nígbà tí wọ́n gba Cairo tí wọ́n ṣèjọba Misra àwọn náà dálẹ̀ àwọn náà dá oríṣiríṣi mọ́lìdì sílẹ̀ wọ́n ní ọjọ́ bíi anabi ọjọ́ bíi ali ọjọ́ bíi fatima ọjọ́ bíi hasan ọjọ́ bíi hussein lẹ́yìn náà ọjọ́ bíi ẹni tí ń ṣèjọba lọ́wọ́ nínú àwọn náà dá nǹkan yẹn lẹ̀ torí ẹni Imam Ibn Kathir rahimahullah nígbà tí ń sọ nípa dọ́là àwọn lọ́jọ́ tí dọ́là àwọn ṣubú ó ní adúpẹ́ fọlọ́ pé dọ́là yìí dànù àwọn ni wọ́n dá dáadáa lẹ̀ tó pọ̀ jù lẹ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀sìn máa ń gbé ẹ̀ gbọ́dọ̀ wá òkọ́ ṣe ṣíà bóòlù sọ wá jẹ́ pé sálàfù yín nu mọ́lódì ṣíà ní sálàfù yín àwọn lásìwájú yín tó kọ́kọ́ sí àbí òye wa kọ́tọ́nà ẹsì tí máa ń tán fi wá owó náà ní gbogbo nǹkan tó ń pè ẹ kúkú fẹ́ kan sọ pé ń sẹ̀sìn kìí ṣe pé ń sẹ̀sìn tẹ́lẹ̀ ìjẹ́bù ṣèjọ́ wọn ni àmì báwọn nífẹ̀ẹ́ ànábì ni ẹni tí ò nífẹ̀ẹ́ ànábì ní ṣe mọ́lódì ọyọ sí yín lápẹ́ nífẹ̀ẹ́ ànábì ẹ̀rí bó ṣe hàn ní mélòó la ànábì ní kẹsẹ̀ mélòó la ẹ̀sẹ̀ sallallahu alayhi wa sallam ẹ gbé wọn sórí skéèlì kẹ wọn wò ẹ rí pọ́tà ànábì gidi ni wọn so ṣùgbọ́n gbà tó ṣe kóúnjẹ làwọn wá wọ́n sì fẹ́ sìn owó oúnjẹ eléyìí jẹ́ lóṣù jẹ́ wọ́n tún wá wò kọ́ sí àwọn Nasara tó ń ṣe Christmas àwọn ṣe Christmas ẹ̀yin ṣe kí ni Maulid ọdún mélòó ni mùsùlùmí ní náà rí ọdún léyà àti ìtúnu àwẹ̀ àyàfọ́dún ọ̀sẹ̀ ọjọ́ Jumu'ah ẹni tó bá tún wá wà nǹkan míì ń tara rẹ̀ jẹ ni o wọ́n ní sí sọ̀dá kìtà fún obìnrin kò lè jẹ́ nǹkan míì jọ̀wọ́ lọ bẹ́ẹ̀ ni owó àbí ntí máa dowó owó aw ma yutaqawwam àbí tó lè dowó níṣẹ́ o lè sọ pé o fún ní 10,000 sọ̀dá o sì lè sọ pé o fún ní léyìí ní sọ̀dá sẹ́mi pé lè di owó o lè kó fún ní mọ́tò yìí ní sọ̀dá mọ́tò lè di owó o lè sọ pé o fún láago yìí ní sọ̀dá aago lè di owó gbogbo tí bá máa dowó o náà lè jẹ́ sọ̀dá àmọ́ mo fún ní màmí ní sọ̀dá ìmàrí ò lè dowó mo rò pé yé wa mo fún ní jíjẹ́ ọlọ́lá ńlá lówó ní sọ̀dá ọlọ́lá ńlá tí mo jẹ́ irọ́ lásán ọlá ńlá tó wà wàá fún lówó àbí tó lè di owó eléyìí ni máa jẹ́ sọ̀dá. à ń bọ̀ wọ́n ní sí sọ̀dá kí ò lódì wọ́n ni torí pé àwọn gbọ́gbẹ́ nìkan sọ pé ó máa ń yí padà òdiwọ̀n rẹ̀ máa yí padà láti gbà kan sí gbà kan eléyìí ọ̀rọ̀ àwọn màlìkíyà àwọn sọ pé aqallu sadaq muhaddad wa aktharuhu ghayru muhaddad sàdáàkì tó kéré jù ó lódiwọ̀n àmì ìtọ́pọ̀ jù kò lódiwọ̀n ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé ètò kéré kò lódiwọ̀n ìtọ́pọ̀ náà kọ́ kò lódiwọ̀n nǹkan tá a kàn nílò mẹ́rin ni pé sóbì ń yọnu sí àbí ọ̀yọ́nu sí tó bá ti yọnu sí kò sí wàhálà ìdí ni pé àkọlù sọdáàkì táwọn sọ kò sẹ́ẹ̀rì fún náà alukur'an kò sínú súnà anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n táwọn wò ní pé àwọn màlìkíyà ni ọ̀ ní táwọn wò ní pé owó kan bẹ tí islam wí pé téèyàn bá múlu rẹ̀ mú gé lọ́wọ́ òun náà ní kíni rubu' dinar kọ́tà dinar sì lọ bí 20,000 ní ìsìn pé téèyàn bá jí 20,000 ní wọ́n tó gé lọ́wọ́ tó bá jí tí ò tó 20,000 wọ́n ní gé ọ lọ́wọ́ àwọn wá fi ètò kéré nínú téèyàn ó jì wọ́n fi eléyìí wọ́n fi ṣe òdiwọ̀n fún ètò kéré nínú tí ó sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ fọkùnrin wọ́n sọ pé kí ló sọ gígé ọwọ́ dẹ̀tọ́ wọ́n ní jíjí rubu' dinar tó ṣírò sí nǹkan bíi 20,000 nísì wọ́n wá ní ẹjẹ́ á jẹ́ kí n tó sọ gígé ọwọ́ dẹ̀tọ́ kọjẹ́pò náà ni ó sọ sísọ abẹ́ obìnrin dẹ̀tọ́ fọkùnrin sọ wá jọra wọn nínú olè jíjà kí ni wọ́n ṣe fóríkè wọn gè nínú ìgbéyàwó kí láǹfààní tá a rí lára oríkè àmàjẹ̀gbádùn rẹ̀ ìgbádùn ó ṣe jọ gígé wọn rò pé wọn gbélé yẹn ní qiyasun ma'al fariq fífi nǹkan jọra wọn tí ò sì jọra wọn ni torí ẹ̀kọ́ sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ètò ọdọgba ni pé sọdáàkì tó kéré jù kò lódiwọ̀n ìdínú táwọn sọlá àṣọlá ti sọ fún sábẹ yẹn pé lọ wá nǹkan kan wá gbọ́dọ̀ kó sòrò kárin
àbí òye wa olùkárin kò lè tó rọ́bọ̀rì dínà 20,000 naira ń bọ́ ń bẹ̀ olùkọ́ yé wa torí ètò kéré nu sọ̀dáàkì kò lódiwọ̀n ètò pọ̀ náà ńkọ́ kò lódiwọ̀n ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀. wọ́n ní ṣé ọkùnrin wa lè ké obìnrin lè gbé kí ọkọ kó kí àyà kan àbí súrà kan fóun kó máa jẹ́ sọ̀dáàkì fóun. sẹ́mi pé sàábé tí a sọ̀rọ̀ rẹ̀ pé Ànábì ní kó lọ wá òrùka kan wá kódà kó ṣe òrùka rin kó fi ṣe sọ̀dáàkì fún ìyàwó rẹ̀ tọ́ba eléyìí ò túmọ̀ sí pé tẹ́ máa ń ṣe ìyàwó kẹ́ máa fi òrùka síra yín lọ́wọ́ àdìsí ò túmọ̀ sí bẹ́ẹ̀ o Ànábì ń sọ ni pé in tó lè dowó kódà kó ṣe kó òka ló ní òka rin Ànábì ò sì gbà ká ló òka rin torí kó ipò òka ṣe tọ́ nínú àmọ́ lọ́ọ́ mú wa tọ́ arákùnrin ọwọ́ ní òun ma alukurani wọ́n ní ṣe ọmọ lórí ni àbíbáwò ó lòun ha sórí Ànábì wa ní zawwajtukaha bima ma'aka min alukur'an mo fi arábìnrin yìí fún ọ pẹ̀lú ntọ́ ha sórí nínú alukur'an ntọ́ ha sórí nínú alukur'an ní sọ̀dáàkì rẹ̀ ṣé obìnrin náà lè sọ pé káyà kan fún mi ká súrà kan fún mi ṣé eléyìí lè padà dówó kò lè dówó torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà olùmọ̀ sọ pé ti sàábẹ̀ yẹn yàtọ̀ sẹ́lómi obìnrin kan ní sọ pé ká súratu duha sọ̀dáàkì ọ̀nà ká súratu duha sí létí wàá tún fún sọ̀dáàkì nítorí obìnrin burú gan ní ìsìtọ́ bá di lọ́la tó wá fẹ́ yàwó nàmbà 2 yẹn wá fún ní 40,000 sọdáàkì ìyàwó tí ọ̀ka suratu duha fún wa gbọ́ kí ni ó ṣe ó tí ì san sọdáàkì tó síbẹ̀ ló ní suratu duha lọ fẹ́ duha kọ̀ wal fajri ni fọlọ́ pé fún ní sọdáàkì rẹ̀ kó wa tó ka suratu duha fún. wọ́n ní bó mùsùlùmí ó sì máa ṣàdúà ọmọ ṣàdúà ọmọ pọ́lọ́ náà ni ó sàfọmọ fọlọ ó tọrọ àforíjì ó sẹsẹ láti fa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wà wá tọrọ ntọ́nfẹ wà á máa parí àdúrà rẹ pẹ̀lú sísẹsẹ láti fa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam báàsì máa ṣàdúrà ìsìnkú jókòó wákàtí mẹ́wàá wákàtí mẹ́jọ wákàtí méje wákàtí mẹ́fà wákàtí kan sórí awọ pé ọpẹ́ lórí awọ púpọ̀ kí ló ń wí gánà kí ló ń wí lórí awọ torí gbígbà mi bídé àlásán lọ máa wí àwọn àwíkúwì ó lè máa gbé ya Latif ya Latif ya Latif ya Latif kò sínú súnà kọjá pọ̀ kánú orúkọ ọlọ́ọ̀lọ́ kan mú lọ wọn á ń pè lápẹ̀túnpè ló ń pè lápẹ̀túnpè bídà ni ya Allah ya Allah ya Allah bídà ni àbí bídà ni ṣe eléyìí ò sínú Muhammad sallallahu alayhi wa sallam. سلمي قل جايا قل الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله كله دي توجايا توني بني بابا واني كاو ماسي بابا يو مرغوي وا ها تو نتوري مسلمي sincerity tó bá ní ìmọ̀ sí ìrànlọ́wọ́ kábí ò tètè gbà ẹ̀yẹ́ mọ̀ àwọn àdúrà tó wá lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń jọba ti sọ báyìí dáadáa báyìí retí rẹ̀ kí sì pọ̀ sọ́ngbà tó pọ̀ ẹ̀kan náà tí sincerity bá wà yọ sẹ́ náà ni kí ẹ̀rọ Ànábì sallallahu alaihi wasallam sọ àdúrà pọ́njú ìdààmú àti wàhálà ìpọ́njú ò ní bá mùsùlùmí ìdààmú ò ní bá wàhálà ò ní bá kọ́ wá sàdúrà yìí àfikọ́ lọ́wọ́ mú kó Allahumma inni abduk wa ibnu abdik wa ibnu amatik ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي تبعت سيبان أنا بني ونصا أفكك ما جينكو صلى الله عليه وسلم tó bá ti wí lẹ́ẹ̀kan ti tó èmi wá fẹ́ wí kọ́ pọ̀ kò sí tó burú mbẹ́ lópin ìgbà tí n bá ti nọ́mbà yìí tí màá wù tó bá ti lè nọ́mbà yìí tí màá wù ó ti di bid'atun idafiyya ntí mo fi kún lọ́sọ̀ọ́ di bid'a àmọ́ mo fẹ́ wí kọ́ pọ̀ nfi nọ́mbà sí súnà náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́.
wọ́n ní sí bàbá lè jogún ìyàwó ọmọ rẹ̀ láti bọ́ síbò kò lè jogún rẹ̀ ó jìnnà púpọ̀ náà wọ́n ní ṣé obìnrin só lè ṣàìdáná fọ́kọ rẹ̀ nítorí ìjà tí ń bẹ láàrin wọn a ti sọ pé tí ó bá síjà náà kìí ṣe dandan kó dáná àmọ́ ntọ́ dáa ni kó dáná fọ́kọ rẹ̀ àbí òye wa ìjà wa wà kó dáná sẹ́mi kó ní reason wọn náà lọ wọ oúnjẹ ráńtà ni ọjọ́ bó ti ṣe jẹ́ ṣé obìnrin lè kọ orun fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá kọkọ̀ lẹ́kọ̀ọ́ ni torí káwọn mọ̀lẹ́kọ̀ọ́ lè máa làánà rẹ̀ Islam lágbára ò ń bínú ọkọ Islam tún sọ pé ọgbọ́dọ̀ kọ̀yìn sí ọkọ tọkọ bá lọ yá tó ti pẹ́ ń bínú ọ̀yà gbé bínú mi ni ọkọ tó máa bọ́ọ̀lù àìjẹ́ bẹ́ẹ̀ mọ̀lẹ́kọ̀ọ́ máa ṣépè fún tọ́ wọ́n ní sẹ́ wọ́n lè múra wọn lọ́rẹ̀ẹ́ kí wọ́n tó fẹ́ra wọn rárá o wọ́n lè múra wọn lọ́rẹ̀ẹ́ kábúrú ọmọ ṣẹlẹ̀ wọ́n lè múra wọn lọ́rẹ̀ẹ́ kábúrú ọmọ ṣẹlẹ̀ kódà aburú ńlá máa ń ṣẹlẹ̀ ìyẹn zina àìmọye seba àjọjọ rẹ ara wa ni sọ ayé ká máa dunra wa ni tá a máa fẹ́ seba àjọjọ rẹ ara wa ni ìtìsí náà fi tóyún àṣetáni fi wọ̀ kò sáyè fún ọ̀rẹ́kọ̀rẹ́ rọ́tẹ̀mbá ká yẹn courtship and all this intẹ́sẹ̀ ni pé mo fẹ́ fẹ́ ọ wọn náà sì gbà pápápá ni kọ́mọ́gbàsíkò obìnrin tó fẹ́ fẹ́ náà lọ kọnu sí ọlọ́sìn ní kọ́ gbà bàbá rẹ̀ náà sì láwọn gbà bàbá rẹ̀ sì wọ́n rí pé èèyàn dáadáa ni ọ́ ìdílé tọ́da ló ti wáyé séèyàn burúkú wọ́n sì dájọ́ pé tọ́ lọ́wọ́ àdọ́sẹ̀ tí ń bọ̀ wá kásò yìí ọmọ amúyàwó ẹ̀ lọ bàṣí jẹ́ nọ́mbà kálukú sí mi ó ti parí mi so àmọ́ náà mo fẹ́ tún gẹ́ẹ̀tì wá rẹ̀ because mo gẹ́ẹ̀tì kò tí ì tó irọ́ lásán kò sẹ́ni tó lè dára wọn mọ̀ sáájú kẹ́ tó fẹ́ra ìwọ ọmọ gbé rẹ pamọ́ oníjẹ́ wọn dọ̀ mọ̀ pa àwọn ní ọ kó tó délé oní ọmọ gbé rẹ pamọ́ oníjẹ́ wọn dọ̀ mọ̀ kó náà ìwọ wọn ọ̀dá títí tí èdèlé bọ́ bá délé tán èéfín ní wà kò sí ibi pamọ́ àṣírí ọ̀wá tù dàsí bó ṣe rí ni pé bó ni wọn náà rí ìbọ́lọ̀ padà tó àṣírí tiẹ̀ náà so torí ẹ ọ̀rọ̀ pé mo fẹ́ dá a mà kò sí torí ẹ kọ́ mọ̀ pé kọ́ mọ̀ jìnnà tẹ́ bá ti ríra yín tẹ́ wúra yín wọn á ní olùgbà tó bá parí skul eléyìí bẹ́ẹ̀ náà àdánwò tó bá wà láyè sí sẹ́wọ̀n kó tó bá parí skul wọn lò olùgbà tó bá parí service tó bá parí service olùgbà bá rí sẹ́ wàláì mushkil tó bá rí sẹ́ owó ọdún kan lọ́sẹ̀ rí èlò la ná lówó skul rẹ̀ kò tí ì dàgbára ìwọ àti ẹlẹ́tọ̀ máa jẹ́ pọ̀ báyà jọ san so gbogbo orí eléyìí wàláì náà àdánwò tó dé bá wà ní bọ́mọ bá ti rọ́pò ẹjọ́ máa lọ jàre ilẹ̀ obìnrin kìí gbé èso àsìkò tí gbogbo èèyàn gba ti náà masha Allah kí ni ọjọ́ kan bọ̀ tí gbogbo èèyàn kí ni ó ti tán gbá ṣé ilé omi ẹ̀ gbé èso tọ́ wọ́n ní tóbìnrin lè gbé mo fi sọ̀dáàkì mi tọrọ fún ọ nítorí pé ó nífẹ̀ẹ́ ọkọ lẹ́yìn tó bá gbà tán kí ẹsẹ̀ kó tó gbà ọ lẹ́yìn tó bá gbà tán ọ wá lóun yọ̀ǹda nǹkan yìí fún ọ náà ọlọ́ọ̀ni ẹ jẹ́ gbogbo ẹ̀ mọ́ yọ̀ǹda fún ọ lọ́mà àmọ́ lẹ́yìn ìgbà tó bá gbà tán kí ẹsẹ̀ pé kó tó gbà ẹ má ṣe bẹ́ẹ̀ torí pé lọ́la obìnrin yọ padà sọ pọ̀ ọ̀sán ẹ̀ tó bá gbà tán tó wá yọ̀ǹda rẹ̀ tọ́ wọ́n ní sóbìnrin lè ṣe irun rẹ̀ orí rẹ̀ dáadáa artificially ọlọ́mọdé afọ ara àṣírà wa wéré kí ni ń dá mbẹ́ àní irun orí rẹ̀ kò tún ṣe nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam Abu Dawud gbà wá wọn lẹni tó lọ́wọ́ bá fún nírun falya'taniya bihi kó yá mójútó man kana lahu sha'run falya'taniya bihi gbogbo ẹjọ́ náà bá fún un kó mójútó kò sínú wí mójútó rún pípọ̀ dáadáa láìsí irun orí rẹ̀ artificially kí ló ń dá irun orí dáadáa gan tó fi fẹ́ sọ tiẹ̀ náà di dáadáa àwọn ọ̀gùn lásán ẹ mọ̀ pé dáadáa yẹn ọ̀gùn ni tọ́mọ wọn bí dáadáa irọ́ lásán sẹ́mi pé kámẹ́ yari ní irun fi kíni ní fi di dáadáa wọn á lọ di wàlí kìnnì tani wàlí àṣetani wọ́n ní tọkọ máa ń ràn ìyàwó lọ́wọ́ sọ́tọ̀ kí ìyàwó máa sọ ọ̀rọ̀ ọkọ lẹ́yìn láì dáa pé ẹ yóò ti fọ́ sọ́kí tó délé o pé sọ́tọ̀ kí ìyàwó máa sọ bẹ́ẹ̀ kọ́tọ́ àfi tó bá gbọ́
kò sì sínà ní gbogbo níta bá gbé pamọ́ àṣírí ó tú njọ́tà àṣírí bá tú sọ̀kọ̀ tiẹ̀ bọ́ọ̀nù yóò tún lù ọ́ fa kò sì ní ràn ọ́ lọ́mọ tọ́ wọ́n ní sáwọn lè kópa nínú òṣèlú Nàìjíríà lábẹ́ òfin Ọlọ́run gbogbo ní tẹ́lẹ̀ bá ṣe tí ó mú yín takotọ́ lọ́n ẹ gbọ́dọ̀ kópa mbẹ́ ẹ̀yin ti máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú tó ní kẹ́ ẹ̀ dìbò fáwọn torí pé mùsùlùmí làwọn táwọn bá débi àwọn ọ̀ràn ọ̀rọ̀ àwọn mùsùlùmí lọ́wọ́ ṣé wọ́n ti ràn lọ irọ́ lásán kò tí ì débẹ̀ lọ́wọ́ àti débẹ̀ tán ní sẹ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sẹ́ ó lè jù báyìí lọ abẹ́ ẹ̀kọ́ ni so irọ́ lásán tó jókòó lé ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ ẹni tó bá fẹ́ ṣe kò sí tọkàn wá pẹ̀lú ẹ̀ àbí òye wa kì í sọ aláṣọ kíkọ́ lọ gbá pòtì o kò sí tọkàn wá o wọ́n ní sẹ́yìn lè sáńlé fún yàwó sáńlé báwo wọ́n máa jókòó lé rẹ̀ náà ni wọ́n ló nílé ìyàwó wọ́n ló gbé wọ́bẹ̀ ọ̀ wá ní sáńlé fún yàwó rẹ̀ gbogbo obìnrin táwọn máa ń sè fẹ́ kọ́ gbọ́rọ̀ táwa náà ṣetán láti kọ́ ọ́ lẹ̀ àwọn súnmọ́ láti pàkíyèsí rẹ̀ torí tí wọn náà bá ti sá fún un nítorí súnmọ́ ni pé ẹ̀ ní fẹ́ ra yín ẹ̀ padà kọ́ra yín náà nítorí pé àìrí rẹ ni kì í jẹ́ kọ́tẹ̀ ọ̀tá tẹ́ bá ti ríra yín ọ̀tẹ̀ onítàn àmọ́ tẹ́ bá ríra yín ẹ rí i pé ní ìsìn akramakumullah téèyàn máa ń bá yẹn jà tó máa ní kí ni bẹ láàrin yín àti lágbájá náà ẹ má jẹ́ sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé jà wọ́n onítàn mo rò pé yẹn tẹ́ bá fi lè tẹ́yìn bá ń fẹ́ kíjọ tán ẹ wá gbogbo ọ̀nà tí ó fi sọ̀rọ̀ náà wàláhì tó bá ti lè sọ̀rọ̀ báyìí jọ ọ̀tàn náà torí pé ní ọ̀rọ̀ tí ń sọ ẹ̀rí bí tẹ́ ti mú ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi kọ́dà mo lè kó jù báyìí lọ ni àmọ́ tí o bá sọ̀rọ̀ ìjà ò lè ṣe parí torí ẹ tí ì bá ṣe pé wọn náà bá ti ṣe tọ́tọ́ kọ ìyàwó rẹ̀ kí ló ń sá fún sí ẹ̀rí pé tẹ́yàn máa ń bínú ìyàwó èèyàn gan tó bá rí kéèyàn ń bínú òun náà mọ̀ wá kéèyàn sọ̀rọ̀ sì sọ tí mo ṣe ó lọ sọ́ra rẹ̀ o èyí tí mo bá ń ṣe náà ní nígbà ọ̀dọ̀ ẹ̀ má bínú àbí òye tó bá ti bẹ̀rẹ̀ sọ nígbà tí wọn náà tó ṣe báyìí bẹ̀rẹ̀ ìjà ti tán nù inú àṣírí tó yẹ kóbìnrin ọmọ wọnà láti jẹ kọ́kọ́ rẹ̀ kó sọ̀rọ̀ tó bá ti lè mẹ́nu bà nǹkan kánú tó ṣe ìjà ti tán nù inú tiẹ̀ náà ti rọ̀ lójú ọ̀sọ́ náà la sọ pé tó dáa jù náà ní pé kọ́kọ́ àtìyàwó ọmọ ẹgbẹ́ òsì máa sọ̀rọ̀ wàhálà wọn má jẹ káwọn èèyàn máa bá wọn dá sí torí táwọn èèyàn bá ti dá sí wọn dá sí dànù ni àmọ́ tó bá kẹ́yìn lẹ́yìn máa bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀bù ẹ̀ wàhálà ó tètè máa tán wàhálà ó tètè máa sọ̀ọ̀ eléyìí jẹba.